ọmọ Yorùbá ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ ṣe gbòòsà mẹ́ta fún bàbá Bọ́lá Ahmed Tinubu Jagaban. Gbòòsà 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 wọ́n ṣe léyìí o, yínníyínní kẹ́ni lè ṣe mí. Ọmọ Yorùbá ṣé mi sọ fún yín ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Breaking information kan kọ́ mi lára báyìí. Wọ́n gbé iṣẹ́ kan fún gbogbo wa kájọ máa ṣe. Kò ń ṣe máa bí nìkan àtèyí tẹ̀ ń wò mí náà. Kájọ máa ṣe iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká kọ thank you bàbá Tinubu. Ó yà yín lẹ́nu pé bí a mo ti lọ gbowó àbí rárá mi gbowó. Ohun tó ṣẹlẹ̀ òun rèé. Now àwọn àgbààgbà mi tí a là ṣe mọ̀ pé wọ́n ti ní security gang kan tí wọ́n fi ń protect àwọn ọmọ tó da màálù. Bóyá ìtì mọ̀ lára wọn làwọn tó sọ pé wọ́n kó wá sí Kwara tó gbàgbọ́n lọ́wọ́ gbà wọ́n lọ́dẹ tó gbàbọ̀dì fáwọn ẹ̀ tó pa ogun wọn dànù. Tògùn lọ fi rìn. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Now àwọn àgbààgbà tó máa ń pè mí wọ́n ti pè mí kábíyèsí rẹ. Mo sọ fún yín ẹni tó àníṣe mi ò kọ́ ọmọ Yorùbá kan wà tó against Yorùbá nation. Bí ò sọ níta gbangba á sọ nínú ilé ẹ̀. Gẹ́gẹ́ bí bàbá wa ọba Asẹ́yìn Ọ̀fìsẹ́yìn bí wọ́n ṣe sọ wọ́n ní Sunday ọ̀pọ̀lọpọ̀ bá lè má lè sọ jáde bíi tiwa pé a wà pẹ̀lú ẹ̀ a wà lẹ́yìn ẹ̀. Ọba tí ó bá sọ níta gbangba ó ń sọ ọ́nù kọ̀rọ̀ ẹ̀ tí mo lè mọ̀ kó tọ́ ni. Because tó bá ti lè all Yorùbá indigenes are potential Yorùbá nation freedom campaigner. That's the fact about it. Now àwọn méjì àlà ọ plan ìkọ̀kọ̀ fún wa lẹ́yìn. Ṣùgbọ́n ìjẹ́ ọmọ ènìyàn ìjẹ́ ọmọ Yorùbá tó wà lára àwọn bàbá wa kan tó gbéra dìde. Ọmọ Yorùbá ẹja dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúgbọ́n ọba ni bàbá yẹn. Ọba Olúgbọ́n ẹ ṣe ìtàn. Ẹja dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà àrólé Odùduwà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ ọ̀rìnkílẹ̀ mìtìtì gbogbo ìran Oòduà. Kábíyèsí ọba Ọ̀ní ọba Ògúnwùsì ọba ẹni ìtàn Onírìṣà kábíyèsí bàbá. Kábíyèsí bàbá ọba Olúgbọ́n ọba Àlàó Francis mo kì í sà orúkọ làpọ̀ ọba aládé o. Kí adé pẹ́ lórí kí òkèrè pẹ́ lọ́wọ́ kí ẹṣin ọba máa pọ̀ sí. Ẹnu bàbá Tinubu ni mo ti gbọ́ wípé kí òkèrè máa pọ̀ sí. Bàbá Tinubu ní bàbá Olúbàdàn ẹ pẹ́ ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí. Wọ́n sọ pé ìrùkẹ̀rẹ̀ á dábẹ́rẹ́ o torí pé olùṣe ọba ni ìrùkẹ̀rẹ̀ máa ń di abẹ́rẹ́ tí gbogbo wọn ayé àti jákọ́ tí ò ní owó rà míì. Ọlọ́run ní ṣe ti àwọn bàbá wa bẹ́ẹ̀ á máa pọ̀ sí ni. So mo kẹ́kọ̀ọ́ yẹn lára bàbá Tinubu pé ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí ni òṣèpá máa dábẹ́rẹ́. Ìrùkẹ̀rẹ̀ tó bá dábẹ́rẹ́ gbogbo wọn ayé ti já dànù nìyẹn. Tó wá túmọ̀ sí pé òṣì wa ń ta kò owó rà míì. Àwọn bàbá wa ò ní rí bẹ́ẹ̀. Mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúbàdàn ọba Rasheed Olúbàdàn of Ìbàdàn land ọba Ládọjà. Kábíyèsí ọba Ládọjà kábíyèsí Olúbàdàn kábíyèsí bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ Yorùbá ẹ̀ka tí ọkọ̀ máa dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu náà. Ẹ máa wò pé kí ló ń ṣe Masbi? Ṣé Masbi ti lọ gbowó ni? Ṣé wọ́n ti ń lo Masbi ni? Ṣé Masbi ò ń ṣara wa mọ́ ni? Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Bàbá kú láṣọ ewúrẹ́ ó ti pẹ́ táwa ti ń pè fún òmìnira. No be today. Ìkan náà bàbá mi dáadáa bàbá mi ọba Olúṣọlá wọ́n ju fídíò mi kan sí mi lé mi. Mo kì í bá ṣoṣo ẹ̀yin náà mọ̀ pé mi ni mo ṣe fídíò yìí. Fídíò tó ti more than 15 years tó gbé mi wá sí limelight
tí mo ní mass burial for all our leaders then. Now bàbá Tinubu ṣèkọ̀ọ̀kan lè ní tó bá gbogbo ọmọ Yorùbá lẹ́rù. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n pe àwọn ọ̀dọ́ wọn ṣe meeting. Káwa gan ò tiẹ̀ mọ̀. Bàbá ọba Olúgbọ́n wà ńbẹ̀. Bàbá Ọọ̀ni Ìrìṣà wà ńbẹ̀. Bàbá Olúbàdàn wà ńbẹ̀. Bàbá wa ọba ọwọ́ ajé àwọn ọba yẹn ṣàn lọ bí abi 30 wọ́n ṣèpàdé. Wọ́n dẹ̀ jẹ́ kó yé bàbá Tinubu pé ẹ wá àwọn ọmọ wa àwọn Sunday Igboho ọmọ àwọn àtàwọn ọmọ ẹ̀ wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ lọ́la mi kọ́kàn sí gbọ́dọ̀ mi. Bàbá ní ìjọba ti fẹ́ràn làbá ṣe. Àṣé ó ní nǹkan táwọn bàbá yẹn rí kò ṣe rálì yẹn nìkan. Ó ní nǹkan táwọn bàbá yẹn rí tí wọ́n ti gbọ́ tọ́gbọ́n kò fẹ́ wá ṣe fún wa. Ìjọba Tinubu àwọn Miyetti Allah Special Squad àwọn Miyetti Allah Special Squad SS Special Squad MSS ní abbreviation wọn. Tẹ́ bá ti gbọ́ ẹ̀yìn lọ́dọ̀ pé MSS ló Miyetti Allah Special Squad nìyẹn o ẹ má dúró kẹ̀yìntì kí ni ẹnu wọn pa bóyá tẹ́ bá dára yín lójú. Now àṣé àwọn olórí burúkú Fúlàní Kàbà àwọn tó ń sponsor Boko Haram tó ń sponsor Miyetti Allah tó ń sponsor Al-Qaeda tó ń sponsor gbogbo àwọn terrorist organization tó pa wá nílẹ̀ Yorùbá. We are peaceful people, we are not a terrorist. Yorùbá land is the land of the kings and warriors. Now àwọn Miyetti Allah Special Squad meanwhile wọ́n ti ambush síbi kan. Bàbá Tinubu wá ṣèkọ̀ọ̀kan lè ní tó bá mi lẹ́rù. Eléyìí ẹ máa rò pé mò ń sọ wípé mo wà ń bẹ̀ torí pé mo gbọ́ from a very reliable source. Mo dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n play fún mi tí mo fojú mi rí. Mo mọ̀ tó play fún mi tí mo fi etí mi gbọ́. Gbogbo yẹn kọ́ la wá sọ lórí show. Ọmọ Yorùbá bàbá Tinubu on make a standing order lẹ́yìn. Wọ́n ní tí Fúlàní kọ̀ọ̀kan bá àtàkà àwọn ọmọ àwọn tó ń ṣe Yorùbá tó ń bọ̀ wá protest lọ́jọ́ ta lẹ́yìn. Wọ́n ní gbogbo wọn ló máa kú sẹ́wọ̀n. Wọ́n kọ́ make directives sí gọ́vùnà Èkó Sanwó-Olú etí ẹ̀ mélòó àwọn ọmọ tó ń bọ̀ wá ṣe protest tí ó bá tí ẹ̀mọ̀ bàbá mọ bóyá lọ bàbá mọ̀ pé tá bá ti wá ṣe láì bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan tó wà ní gọ́ọ̀mẹ̀ntì lọ́ba rán àwọn jàǹdùkú wá gẹ́gẹ́ bó ṣe rán àwọn Sodiq Adágún tó jọmọ èdè mímọ̀ bí owó tó yàtọ̀ wá torí ọmọ arírí kan náà jọ ní gbogbo wa kò ṣe wájọ close o but mo mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ area Morecast ló máa ń wà ká tó dé Àpáta street níwájú ilé ọba Agége ìwà lè sọ bí ó ti jẹ mí ọba tó jẹ lẹ́yìn tí ọba Akínsúnsúnyìn tí wọ́n jẹ tọ́wájà ìbí ìpèdè mi fẹ́ ọ̀nà sí wà mí báyìí. Now àwọn some terrorist sponsors àwọn ló máa ń sábà mobilize àwọn èèyàn kan wá hijack protest tàbí rally á wá di pé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní já ṣọ́ọ̀bù wọ́n ń já oríṣiríṣi wọ́n ń dáná tó bá possible gan wọ́n á tún yìnbọn pààyàn débi pé àwọn ẹgbẹ́ yẹn wọ́n lè jáde wá sí campaign láti wá protest wọn. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ agbára ìlú ni ìjọ́mọ ènìyàn ìjẹ́ ọmọlúàbí ìjẹ́ ọmọ Yorùbá ó jáde lára bàbá Tinubu lè ní mo fọ́. Now wọ́n make agbọ́ pé allegedly gbọ́dọ̀ sọ láti allegedly ni o ìdíbò olùṣe sọ yìí náà it's also allegedly but èmi believe pé òótọ́ sọ yẹn kó ṣe rí nìyẹn. Adúpẹ́ lọ́wọ́ yín bàbá Tinubu this is a big appreciation mi lè fún yín lówó lẹ́yìn tí a bá tún máa fún fi ránṣẹ́ sí mi ìlú tí mo lè fún yín ṣùgbọ́n mo lè ṣàpọ́nlé yín ẹ ṣé adúpẹ́. Ìsinmi ẹ̀sìn wa rí wípé ọ̀rọ̀ tí bàbá wa Olóyè Sunday Igboho sọ nígbà tá a lọ sìnkú ìyá Yorùbá tó dé bàbá Olóyè Sunday Igboho ní church níbi tí a ti ń ṣe lókèké tí ṣe Sunday Igboho ní òṣèlú ká mú wáyé òṣèlú ká máa mú lọ
wọ́n ní bọ̀dún tó ṣe kókó ni wípé kí ẹnikẹ́ni má bú àwọn àgbààgbà kọ̀ọ̀kan mọ́ ilẹ̀ Yorùbá, àtọba ni o, àtolóṣèlú ni o, àti kinní kan ni o. Wọ́n ní àwa mídíà tá à ń campaign fún Oòduà nation, ìkọ̀kọ̀ nu wa kò gbọdọ̀ bú anybody mọ́ henceforth. Tá a bá ní ìdí wọn, a máa súnmọ́, a máa gbé wọn mọ́ra ni, wọ́n máa fi lè ṣe ohun tá a fẹ́. Ọ̀rọ̀ yẹn wúlò lé mi. Nígbà tí bàbá Tinubu ti gbọ́ formation pé wọ́n fẹ́ attack wa allegedly, wọ́n fún gómìnà Lagos State Sanwó-Olú, wọ́n fún ní directive ó yá gbogbo ọ̀nà tó fi máa protect àwọn ọmọ yìí. Ọlọ́pàá kọ̀ọ̀kan tó bá pààyàn bẹ́ẹ̀, àwọn máa make sure pé ó máa ṣẹ̀wọ̀n. Bàbá Tinubu ló sọ bẹ́ẹ̀. Ẹni ọlọ́pàá tàbí ẹni DSS, ẹni security parastatals tó bá face àwọn tó fẹ́ wá ṣe, tó fẹ́ wá call for insecurity and release of Sunday Igboho yìí, wọ́n ní anybody tó bá fi lè ṣe kankan fún wọn, ó máa ṣe ẹ̀wọ̀n. Kò wá sí kó máa ṣẹ̀wọ̀n nìkan o, ìwọ tó tún jẹ́ gọ́vùnà wàá fara gbá ńbẹ̀. Udlong kò gbọdọ̀ wá hijack nǹkan tí wọ́n ń ṣe. Meanwhile, àwọn olórí burúkú Fúlàní allegedly wọ́n ti ránṣẹ́ sí bàbá Tinubu tẹ́lẹ̀ wípé rálì tá a fẹ́ wá ṣe lọ́jọ́ ta o ní 7 pé wọn ò gbọdọ̀ jẹ́ kó ṣeé ṣe gẹ́gẹ́ bó ṣe ń ṣe fún wa nígbà ayé Buhari. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ kí nígbà ayé Buhari láti lọ sójú ta láti tọ́pa Jùmọ̀kẹ́, tọ́pa ẹ̀ẹ̀mejì tá a ti lọ sí ọdún bèbè ẹ̀kọ́ ẹ̀mẹ́ta mìíràn tí wọ́n ó ti di ẹ̀mẹ́ta báyìí, ìyẹn ta lọ lé ní tí mi lórí ọ̀fẹ́ àti wà bẹ́ẹ̀ due to financial issue tí mo lè sọ fẹ́ yìnyín wa. Now àwọn ọlọ́pàá tó wá bẹ́ẹ̀ wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yẹ̀yà mẹ́fà, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn ọlọ́pàá yẹn gan dúró níbi wọn pé ìgbà tí wọ́n ti gbọ́ tí president ti pàṣẹ pé ẹ fà ọmọ yẹn lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ o. Bí àlàáfíà ṣe wà nílẹ̀ Yorùbá yìí ó tẹ́ àwọn lọ́rùn pé mímí kọ́kọ́ ò gbọ́dọ̀ mi tá fi máa ṣe peaceful protest wa tán. Àwọn ọlọ́pàá tó máa ń fìbọn lé wa tẹ́lẹ̀, àwọn ló ń dáàbò bò wá. Lẹ́ni ẹ̀rọ Ọlọ́run bá mi. Mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi Takú ti Jésù. Ó dà kí mo rí ọlákùnrin bí àbí ọmọ ńlá mi ti ẹ̀rọ tí àwọn gbogbo èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ jáde lè ní. Lágbára Ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ́kọ́ nu wa bí ṣàwátì. Ṣẹ́yìn náà tí wàá rí nísìnyí pé ẹni tó ṣe ohun tó dùnyàn lánàá, ó lè ṣe ohun tó máa dùn mọ́yàn nílé ní. Àwa mọ̀ tó bàbá Tinubu gbogbo tá à ń ṣe lóye wọn, wọ́n dey understand. Ẹ̀bẹ̀ kan tá à ń bẹ bàbá Tinubu náà ni wípé ẹ fi wá lẹ̀, ẹ jẹ́ ká máa ṣe awareness tá à ń ṣe bọ̀ láti bẹ̀rẹ̀. Inú mi dẹ̀ wá dùn wípé wọ́n gbọ́ sí wa lẹ́nu. Pàápàá jùlọ president tún give directive wípé àwọn ọmọ Sunday Igboho tó wà ní Sunday Igboho ẹ fi wọ́n sílẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ lẹ́kọ̀ọ́. Anybody tó bá bá wọn, bóyá ẹ lọ fẹ́ lọ àtàkì Igboho ni àbẹ́fẹ́ àtàkì àwa tí a jọ wá, wọ́n ní ẹni yẹn á ṣe ẹ̀wọ̀n tí ó lè bọ́ ń bẹ̀. Pẹ́ni tó bá dẹ̀ fẹ́ try àwọn àtàkì àwọn ọmọ yẹn, ó túmọ̀ sí bí bàbá Tinubu mọ̀ nǹkan tá a béèrè fún nǹkan tó dáa ni. Ohun tèmi wá rí nínú ọ̀rọ̀ yẹn nísìnyí ni pé ó dà pé àwọn tó bá ti jẹ president, tó bá ti dé Aso Rock yẹn, ó dà pé wọ́n máa ń ti ọwọ́ wọn bọ ìbúra tó lágbára. Ó ní àṣírí kan, ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ lè pè mí tàbí kí wá fi kọ́ sí comment section. Ó ní àwọn àṣírí kan tó máa ń yí àwọn èèyàn padà. Bàbá Tinubu tèmi mọ̀, àná fi jọ. Bàbá Tinubu tèmi mọ̀, activist ni wọ́n. Bàbá Tinubu táwa ti ń gbórúkọ wọn for a very long time. Tó sponsor protest, sponsor rally, sponsor gbogbo ẹ̀. Táwọn wọ́n dẹ̀ tún máa jáde, tó máa tún sọ̀rọ̀, tó máa fi ẹ̀tanú sọ̀rọ̀. Ó wá ń dùn mí pé àwọn ló dé Aso Rock lè ní. And that is a confirmation wípé Nàìjíríà ò lè dá mọ́.
That is a confirmation that we need to go on our separate ways. Bàbá Tinubu, a ṣe dúpẹ́ o, a mọ̀ lóore o. Mo lè dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá wa ọba ilẹ̀ Yorùbá tẹ́ dìde. Gírí tẹ́ní ìrà ò gbọdọ̀ mi Ìgbòho àtàwọn ọmọ tọ́jọ́ ń bọ̀ lÉkòó. Ẹ sọ fún àwọn jàǹdùkú yín tó wà lÉkòó kọ́ má súnmọ́ àwọn ọmọ yẹn o. Gbogbo ohun tó ń ṣe ẹ̀ làwọn bàbá wọn fọwọ́ sí o. Mo sọ fún yín, mo ní àwa tá à ń tẹ̀lé lóyè Sunday Igboho, we are on the right track. Yeah, we are on the right track. If not, nǹkan ò bá ti omi ò bá ti tẹ̀yìn wọ̀n gbé lẹ́nu kí lẹ́ ń sọ yìí. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ló gbé wa dìde, kò rọrùn fẹ́nì kankan láti gbé wa ṣubú. Torí pé tó wọ́n máa gbé wa ṣubú, á kọ́kọ́ gbé Ọlọ́run tó ti wà lẹ́yìn, á kọ́kọ́ gbé ṣubú náà tí ò dẹ̀ ṣeé ṣe, tí ò dẹ̀ ní ṣẹlẹ̀. Kò ní ever ṣẹlẹ̀ láyé. Bàbá Tinubu, nítorí nǹkan tẹ́ ṣe lè ní ìmú yọnu sí yín, ṣùgbọ́n màá bẹ̀ yín, màá rọ̀ yín, ẹ ṣe jẹ́ káwọn ọmọ Yorùbá máa lọ. Ẹ wo àwọn ọpọlọ tọ́lọ́run fún yín. Ẹ má lo ọpọlọ yẹn sí ibi tí ò ti lè wúlò. Ẹ wá lò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dá dúró kẹ́ wá lò nílẹ̀ Yorùbá. Bóyá wa ò ní tì yín lẹ́yìn. Gbogbo bẹ ṣe ń ṣe dáadáa tẹ́ ń túlù ṣe. Ṣèbí ṣe làwọn Fúlàní náà fojoojúmọ́ plan against yín. Ẹ̀yin lè máa mọ̀ àwa mọ̀. Yá àwa mọ̀. Tí n bá rí fídíò ìjúlẹ̀ lédè Friday yìí, tí mi bá dẹ̀ rí jùlẹ̀, á jẹ́ pé ìjọ mi lè máa wò. Ìyẹn ìjọ tí n bá ti wà able, because that time ti fún mi sign ìsìn. So anytime from now I can go off. Àwọn fídíò yẹn fi hàn yín gan mi tí fi hàn yín. Gbogbo ẹ̀ náà là máa rí ká tó lọ gbogbo ti jẹ́ tọ̀ náà tí ò bá tiẹ̀ ìjẹ́ gbogbo ẹ̀. Bọ̀ kó tó débẹ̀ yẹn, ẹ jẹ́ ká sáré dẹ̀ka ìpolówó ọjà. Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tó bá fẹ́ dira o fẹ́ gba orí ìgbélú o fẹ́ ṣoṣẹ́ ajé ẹ̀yọ́nú àwọn àgbà o fẹ́ rúbọ ẹbọ kàkà kí n kagún láyà o fẹ́ tẹfá o fẹ́ fìdẹ̀gbẹ́ múlẹ̀ o fẹ́ anything spirituality o fẹ́ pé lọ́mọkùnrin tó fẹ́ dúró tán áhùn ẹ pé bàbá Máyégún wọ́n máa ń sọ mi mọ̀ wọ́n rí bèèrè wọn rí ṣùgbọ́n iṣẹ́ tó dáa tó ń ṣe tó polówó wọn ló jẹ́ kí èmi sì máa sọ̀rọ̀ wọn báyìí tó mọ̀ pé a lot of àwọn èèyàn wa ló máa bíjọ ní iṣẹ́ babaláwo ẹ̀jẹ̀ má bínú. Back to our issue. Ọmọ Yorùbá bàbá Tinubu tún ṣe kankan wọ́n lọ́ọ̀ṣì ẹlikọ́pítà 6 ni wọ́n ní kó máa ẹ̀rí pé tẹ́tẹ́ bá take note ní rálì yẹn lè ní ẹ̀rí pé àwọn RRS helicopter torí lẹ́kọ̀ọ́ RRS ní flood evacuation bus tiwọn rapid response squad RRS ó ti wọ́n ti dálẹ̀ wọ́n ní helicopter wọ́n ní fighter jet wọ́n ní oríṣiríṣi kan torí pé security kò pé gan wọ́n wá ní káwọn helicopter yẹn kọ́ máa wò kọ́ máa àti bó ṣe wà lókè yẹn number 1 kọ́ máa record kọ́tà ṣe wọ́n record ẹ̀ live káàdì gbọ́ pé wọ́n náà bàbá kan ní defender kan wò live and direct láti ní chopper wọ́n record ìyẹn náà wọ́n ẹlẹ́kejì wọ́n ní kó tí wọ́n máa lọ kọ́ máa wò bóyá ó níbì kan táwọn ọmọ gọ̀ọ̀fẹ́ kan wà
tí wọ́n wà bí kan tó ń kóra wọn jọ láti wá attack wa or something like that. Ju gbogbo ẹ̀ lọ ṣá, wọ́n ṣe tó dùn mí nínú ilé mi. Inú mi dùn, ewo mi tú. Ṣùgbọ́n that is not enough. Ẹ ṣe àdúpẹ́, but kò jẹ́ kí bẹ̀rẹ̀ jẹ́ last bus stop. Kò jẹ́ kí bẹ̀rẹ̀ jẹ́ ibi tí a máa fi mọ́. Information kan dẹ̀ ń tẹ̀ wá lọ́wọ́ Bàbá Tinubu. Wọ́n ní àwọn Fúlàní ti yarí, wọ́n ní ẹ gbọ́dọ̀ withdraw arm tẹ́ fẹ́ máa fáwọn aṣọ́gbó. Bàbá ẹ má dá wọn lóhùn. Ó jẹ́ kẹ́ mọ̀ pé aláìní nǹkan ṣe làwọn Fúlàní. Tó bá tún rẹ́ni tó tún fẹ́ ṣe, wọn ò tún ní fẹ́ jẹ́ ó ṣe. Inú tiwa dẹ̀ dùn pé bàbá dáadáa ni ẹ ní lísì sáwọn nuisance yẹn. Ẹ ní lísì sáwọn kíkí mo tẹ̀ ní qualify wọn. Àbẹ̀wò àgbà mi ni. Tí ó bá ń ṣe tó ní àwọn tó ní àwa róhun, tí ò ń ṣàgbò tó kẹ́ ẹlẹ́pọ̀ méjì yẹn, irú àwọn eléyìí. Wọ́n ní wọ́n ń dúnkokò mọ́ Bàbá Tinubu gidi gan ni o. Bọ̀ nísìnyí báyìí ẹ̀pọ̀n wọn ti wá wà lọ́wọ́ Bàbá Tinubu. Tí bá ní wọ́n ń jó lórí omi, ẹni lọ kí irú ẹ̀ wá. Ṣé mo pa àwọn Amẹ́ríkà wọ́n ti ń push propaganda kan sí pé genocide against the Christians. Tábàdé wo lọ gbọ́dọ̀ kó ṣe gbọ́dọ̀ fàtí ní náà. Because àwọn àkọ́bí ọlọ́ba, àwọn ms bàbá gbogbo wọn ti jẹ́ ká mọ̀ wípé ohun táwọn Boko Haram ń ṣe yẹn o, ohun tí Islam, ohun tí Kùránì ní kan ṣe ni. Ìyẹn ni a ṣe lè rí ẹni Islamic cleric ó condemn nǹkan tí wọ́n ń ṣe. Tábàdé wo lọ wò bọ̀, Mùsùlùmí Fúlàní ilẹ̀ Haúsá mélòó ti condemn nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní dùn ó. Ìwọ́n mọ̀ pé lójú wọn, wọ́n ń jà fọ́lọ́run. Àwa dẹ̀ sọ fẹ́ èèyàn wa tẹ́ jẹ́ Mùsùlùmí ní South West wípé àwọn wèrè yìí wọ́n rí bí Mùsùlùmí. Not nìkan lọ́ believe kó jẹ́ Muslim. So ìwọ ọmọ Yorùbá, ìwọ tó tẹ́ kó máa jẹ́ Ṣàngó Délé, kó máa jẹ́ Ògúnbíyì bí bàbá tèmi sìn, sọ́ọ̀nì mo ti wá Ògúnbíyì ni. Ògúnbíyì ni sọ́ọ̀nì tèmi, tí wọ́n mọ̀ Ògún ni wá. Ó tún fẹ̀dẹ̀ láti ṣẹ̀ wá. So ìyẹn ò sọ̀rọ̀ ìjẹ́ mi, ọ̀rọ̀ ọjọ́ mi. So ọmọ Yorùbá ẹ ká jára wa kó tó di kí màá wá play fídíò méjì àbẹ̀yẹ kan sí fún yín nísìnyí. Ẹ má gbàgbé ọmọ yín o. Bí mi ṣe lọ sí rálì yẹn tá a ṣe láàsì, ó dùn mí, ó dùn ẹlẹ́dàá mi gan. Èmi wọ́n ṣe rálì fún ìwà financial, wọ́n á ní financial fún ìlú débẹ̀. Ó kó jẹ́ tó bá mi lọ́kàn jẹ́. Ni mo ṣe ní kẹ́ jọ èmi náà ní ìdí mọ́tò. Mi mind irú tí ó bàjẹ́. Táṣà lè máa gbé wa lọ bí a fẹ́ lọ sí Oǹdó, ká fẹ́ lọ sí Èkìtì, ká fẹ́ lọ sí Ọ̀ṣun, ká fẹ́ lọ sí Ọ̀yọ́. Tí mi jẹ́ pé owó tá a máa fi gba mọ́tò tẹ́lẹ̀, màá kọ́ mọ owó yẹn máa fi epo sí ni. Débi pé gbogbo convoy ìtajọ́ lọ gan, wọ́n á lè máa rọ́ ọmú sẹ́nu. Gẹ́gẹ́ bí mi ọmọ yín máa bí ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ kan ní ìdínà ìjẹta. Yes, ìjẹta ni. Ẹni ní àpàmàbí. Ẹ̀yin tó ẹ̀pẹ̀ máa gba bọ́ọ̀sì 4, 5, 6 fáwọn èèyàn wa. Ẹ wá di ẹni tẹ́yìn kò tí ẹ̀ lówó lápò tẹ́lẹ̀ fi wọ́n mọ́tò. Ọmọ ẹ̀ dẹ̀ ń sunkún. Mo ń sọ̀rọ̀ yẹn mi gan, mi ní parọ́ fún yín kò sí ní. Mo mọ̀ pé gbogbo ala ní challenging time. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ gbé lẹ́jọ́ 650 méjì tí wọ́n ní kí n wò ó pé tí mi tiẹ̀ mọ̀ pé lára àwọn olórí burúkú yẹn tọ́ ní kó wá fún lámi lójú. Kí n wò ó pé anyone tó bá wà ń bẹ̀ ni ó lè dìde mí ṣẹṣẹ. Mo ní ẹ ṣe mo dúpẹ́ sá. Èmi tiẹ̀ ò pé lára àwọn tó gbọ́ bí mo ṣe ń sunkún wọn tó mọ nídìí mọ́tò ni. Àṣé àwọn ọmọ ní tìrì ni. Ló bá ní máa bí a mọ̀ pé lóòótọ́. Kódà a ti wo àwọn fídíò ẹṣẹ́ bá fídíò ẹṣẹ́ kí Yorùbá nation tó bẹ̀rẹ̀ láti mọ̀ pé ọmọ Yorùbá ò ọmọ dáadáa ni mí, ọmọ Yorùbá gidi ni mí. Máa ẹ ṣáà wò, wọ́n bá pè mí, ìgbọ́nà bí mo ní máa gbé ẹ̀fọ́ náà, wọ́n bá pè ẹ̀ fún mi. Tí mo ní bàbá Oríṣọlá post láìpẹ́. Wọ́n ní ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé bí mo ṣe nídìí mọ́tò yìí, àwọn ò lè fún mi. Torí pé kí ni olóyè sọ ní ìlú olùtẹ́lẹ̀. Mi ìtẹ́lẹ̀ tó gbòòtọ́ dání. Pé ìyá àwọn olóṣù Abíọ́lá, Spambag Abíọ́lá, òun ni ó wà lọ́nà òtítọ́. Mo wẹ ẹni tí mo sọ mi ìfẹ́ dárúkọ ẹni o. Ẹni ẹ máa ń fún àwọn èèyàn lówó gan, ọkùnrin ni. Kò dẹ̀ ń fún yàn lówó kékeré. Kódà
ó máa ń ra mọ́tò fáwọn èèyàn ó popular gan ní movement yìí kò ṣe mídíà o kò ṣe warrior o abroad ló wà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀tìmẹ̀tì mò ń sọ mi ì dárúkọ ẹ̀ so therefore ẹni tó bá get okay now látàkù mi mo ní 10,000 kí má bínú gòkè mo ní 10,000 méjì fún àwọn tó bá lè dárúkọ ẹni tí mò ń sọ yẹn tí wọ́n dẹ̀ lè describe ẹ̀ bó ṣe rí tí wọ́n dẹ̀ lè sọ 1 or 2 3 things tó ti ṣe ní movement yìí 10,000 fún first and second people tó bá kọ́kọ́ sọ sí comment section. God bless you all. ọmọ Yorùbá ẹ má gbàgbé òmìnira Yorùbá ó ṣe kókó is non negotiable. Peace and love. God bless you all.